Ẹ káàárọ̀. Káàárọ̀. Kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Oníkúnlé Oníbàbá. Oníkúnlé Oníbàbá. What is the name of this compound? Pé kí ni orúkọ inú ilé yìí? Orúkọ ilé tí a wá bí ni Ilé Oníbàbá Òkè-Báago, Ọ̀yọ́. Ilé Oníbàbá. Ilé Oníbàbá Òkè-Báago, Ọ̀yọ́. Òkè-Báago, Ọ̀yọ́. Baba, this compound, Oníbàbá, it belongs to Ọbalúayé. Pé ìdílé yìí wípé ó jẹ́ ìdílé Ọlọ́balúayé. So the whole compound belongs to Ọbalúayé. Ọbalúayé. Gbogbo agboolé Bàbá Ọbalúayé ni. Pronto, eu perguntei qual era o nome dele, ele disse que se chamava Oníkúnlé Oníbàbá. Eu perguntei também o nome desta comunidade em Ọ̀yọ́, ele disse que se chamava Ilé Oníbàbá. E eu também perguntei porque esta comunidade pertence, a comunidade toda, a Ọbalúayé. Baba, this compound, what is the history of this compound? Did this compound come together with Aláàfin from Ọ̀yọ́lé? Pé ìjẹ́ ìtàn tí ń bẹ pẹ̀lú ìdílé yìí pé ṣé ìdílé yìí ó ọba Aláàfin wá láti Ọ̀yọ́lé. Bẹ́ẹ̀ni, ní ìdílé Oníbàbá, àwọn ni wọ́n jẹ́ àti wọ́n jẹ́ jagun bí tí wọ́n ti jọ sígun nígbà tí ogun Ọ̀yọ́lé dé tí wọ́n jọ sí igun dé Ọ̀yọ́ yìí nílé Oníbàbá. Oníbàbá is coming together from Aláàfin wọ́n jọ sígun wá Ọ̀yọ́lé is big problem to the people, so all of them They come together. Pronto, eu perguntei se a história desta família e desta comunidade, porque pelos vistos esta comunidade pertence também ao Ọbalúayé em Ọ̀yọ́. Eu perguntei qual era a relação deles com o rei, com o Aláàfin. E eles disseram que este compound Oníbàbá veio juntamente com o Aláàfin de Ọ̀yọ́lé, quando Ọ̀yọ́lé teve problemas. Então eles pertencem a Ọ̀yọ́lé, ao Aláàfin. Baba, why your name is Oni and is not Obi? Because normally the Ọbalúayé people, they have the name Obi. Why your own is Oni? Pé bó ni àwọn Ọlọ́balúayé wọ́n máa jẹ́ Òbí. Pé bó ni ẹ̀yin ti lè jẹ́ Òní kí ni. Ìdí tí Òbí fi bẹ̀rẹ̀ ni wípé ìdílé Òní ni jagun Oníbàbá tí wọ́n jọ bá Aláàfin wá sí Ọ̀yọ́. Ìgbà tí wọ́n bá Aláàfin dé Ọ̀yọ́ tán, tí wọ́n dé sí Ọ̀yọ́ nílé Oníbàbá Òkè-Báago, tó wá di pé bóyá ojú ọmọ ń pọ́n, kò tètè rí ọmọ bí, ó wá mú ọmọ kan sọ́dọ̀. Ọmọ tó mú sọ́dọ̀ yẹn, ìgbà tí ọmọ gbá tó máa wo tán tó fi di pé àwọn náà bí ọmọ, ni wọ́n fi pè wọ́n ní Òbí. Wọ́n lè sọ mí ní Òbídìran, wọ́n lè sọ mí ní Òbí lọ́wọ́, Òbí kinní kan. Ọmọ tí ẹnìyẹn náà wá tó ń bí tí wọ́n sọ ló bí yẹn, ni wọ́n ń pè ní Ọ̀la. Ọmọ tí ó ti bí tó bí ni wọ́n ń pè ní Ọ̀túnla, wípé ìdírò ń sànpọ̀nná ni gbogbo wa ti jáde. Present all of them Òní Òbí, all of them is family from Onísànpọ̀nná. Because after family is coming from Ọ̀yọ́lé, so he have to the problem about your baby, he no born. So he ask it to the one boy to the together for the working for his family from Òní. So after Òní, after again he born. After born, He give Obi. Obi. Okay, so it means Obi. He said it as maybe Obi. Bí ọmọ téèyàn gbá wò kó náà wá bímọ. So Obi, what is the meaning? Obi, like you have to the children for the give you. Obi like. Okay. Give so Obi. the Ọbalúayé give you children. So the children born called Obi. Okay, so a child from Ọbalúayé can be Oni, Obi, Ọlá, Ọ̀túnla. So you can call Oníkúnlé, Ọlákúnlé, Ọ̀túnlákúnlé, Obíkúnlé. Pronto, a minha pergunta foi, porque o nome dele é Oníkúnlé.
com Lê. Eu perguntei porque é que ele não se chama Obi com Lê, porque normalmente o povo de Obaluayê tem o nome de Obi. Então ele disse que a história que está relacionada com Obi é que quando quando uma pessoa tem um filho que Obaluayê dá, então põe o nome de Obi, quer dizer que Obaluayê deu essa criança à mãe. Então as pessoas de Obaluayê podem se chamar Oni, Obi, Olá, Otunlá. São 4 prefixos que identificam o povo de Obaluayê. Now, what is the really history of Obaluayê? Is Obaluayê and Chopana the same thing? Is Obaluayê Orisha? What is the story of Chopana and Obaluayê? Kí ni ìtàn tí ń bẹ láàrin Ṣọ̀pọ̀nná àti Ọbalúayé? Ìjẹ́ Ọbalúayé jẹ́ òòṣà ni àbí Ṣọ̀pọ̀nná òòṣà? Kí ni ìtàn tó mẹ́? Ṣọ̀pọ̀nná sọ́sìyẹ nígbà tí ó dé látòdì ọ̀run sọ́sìyẹ òun ló bí Ọbalúayé tó Ọbalúayé fi di òrìṣà mọ̀ ẹ́ pé jagun ogun ni wọ́n bá jà dé sọ́sìyẹ yẹn bá wọn. He said Ṣọ̀pọ̀nná is coming to the heaven. After Ṣọ̀pọ̀nná coming to the heaven, so after he born from Obi, so after he born from Obi, because he's jagun. So native from. Ok, pronto, eu perguntei, mas eu quero entender melhor. Eu perguntei qual era a história de Chopana e Obaluayé. Se Obaluayé e Chopana se eram, pronto, a mesma entidade e se eram um orixá. E o que ele disse que Chopana é orixá, que veio do céu. E que Obaluayé nasceu depois. Mas eu quero entender melhor a história. So, Baba, Chopana is orixá. He came from heaven. Baba, who is Chopana? Is he Orisha? Pé ṣé Ṣọ̀pọ̀nná pé ṣé òòṣà ni? Òòṣà ni tó wá látòdì ọ̀run. What about Obaluayé? Pé Ọbalúayé bó ni tiẹ̀ ti jẹ́? Ṣọ̀pọ̀nná ló bí Ọbalúayé. He sent Ṣọ̀pọ̀nná born to the Ọbalúayé. But Obaluayé is he Chopana? Ṣé Ọbalúayé sóun gangan ni Ṣọ̀pọ̀nná àbí sóun kọ́ Ṣọ̀pọ̀nná? Gangan kí Ṣọ̀pọ̀nná. Send Ọbalúayé. Ọmọ tí èèyàn bí nǹkan máa fi ọkọ jẹ́ ọkọ. He said Ọbalúayé is not a Ṣọ̀pọ̀nná because after Ṣọ̀pọ̀nná coming to the Ṣọ̀pọ̀nná go back again. So this person born to the Ọbalúayé. So but after he know to the story about your Ṣọ̀pọ̀nná, only thing he take to the name of Ṣọ̀pọ̀nná is together for the heart. Okay, so Obaluayé is a man. Like in Shango, you have Tela Oko. So there are 2 Shango, there are 2 Pana. Vamos lá ver se eu me... Obaluayé, like these people born him. Ok. Obaluayé. Vamos lá ver. Ele diz que Chopana é orixá, que veio do céu com os outros orixás para criar a terra e que voltou ao céu, mas que Obaluayé nasceu, foi ser humano, que deram como Xangô. Xangô, existem 2 Xangôs. Xangô que veio do Orum, que foi orixá, que veio para a construção da terra. A mesma coisa com Chopana, mas Xangô tem o nome de Telaocô, assim como Obaluayé foi um homem que diziam que tinha os poderes de Chopana. So Baba, it means Obaluayé, it was a man. Pé Ọbalúayé pé ọkùnrin ni. So Obaluayé was Chopana has the power of Chopana. People used to call Obaluayé to Chopana, correct? Pé Ọbalúayé pé ó ní agbára Ṣọ̀pọ̀nná lára. Wọ́n wá ń pè òun náà gẹ́gẹ́ bí Ṣọ̀pọ̀nná. Bẹ́ẹ̀ ni. Ok, eu perguntei, pronto, que Obaluayé foi um homem que nasceu, que tinha os poderes de Chopana. Por isso é que chamam que Obaluayé e Chopana são a mesma coisa. Can you give me another names for Obaluayé?
when Ọbalúayé born, Ọbalúayé. Pé ṣé ẹ lè sọ ọkọ míì tí Ọbalúayé tó ń jẹ́. À ń pè ní Ọbalúayé bàbá Ọ̀yẹ̀. Bàbá Ọ̀yẹ̀. Yẹ a máa ń pè bẹ́ẹ̀ adé máa pè bàbá Olóde. Bàbá Olóde. A pè ní Àjàkáyé. Àjàkáyé. So are names of Ọbalúayé. Pronto. Ọbalúayé tem também outros nomes como Baba Ọ̀yẹ̀, Baba Olóde, Baba Àjàkáyé, Baba Àgbà. So where was Ọbalúayé born? Pé ibo ni wọ́n ti bí Ọbalúayé. Nínú àwọn kọ̀ọ̀kan tá a gbọ́ nígbà tí a kéré mi ò lè sọ pé pàtó but a kàn mọ ìlú ìyá rẹ̀ dé. Where is the town of the mother? He said he don't know for the town for the Ọbalúayé, but ṣùgbọ́n he know to the town of mother for him. Okay, what is the town of the mother for him? Ìlú wo gan ni ìlú màmá rẹ̀? Ṣé Ọbalúayé náà ní Tápà? Tápà. Pronto, eu perguntei Bàbá de onde é que vem Ọbalúayé, onde é que Ọbalúayé nasceu. E ele diz que não sabe a cidade de Ọbalúayé, mas sabe onde a mãe nasceu, que é Tápà. So what was the name of the mother? Pé kí ló kọ màmá rẹ̀? Olú. Olu. So how they used to call her? Bàbá Ọ̀yẹ̀ ọmọ Olú. Omolu is the name they used to call to the mother. Mother. The name of the mother is Olu. And Ọbalúayé, Omolu. Pronto, eu perguntei de onde é que era Ọbalúayé, como já expliquei, ele diz que não sabe, mas que a cidade da mãe era Tápà. E o nome da mãe é Olu. Então, costumavam também chamar a Ọbalúayé Omo-Olu. So, Omolu is the name as well for Ọbalúayé. Pé ọmọ Olú pé ó jẹ́ orúkọ Ọbalúayé. Então, também chamam a Ọbalúayé Omolu, que significa o filho de Olu. So, people say that Ọbalúayé, what is the relationship with Ọbalúayé and Ṣàngó? Pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé Ọbalúayé àti Ṣàngó pé mọ̀kànlá pé kí ni ti ń bẹ láàrin Ọbalúayé àti Ṣàngó. Pé bó wá ṣe jẹ́ àbí. Bí a ti jẹ́ pé jẹ́ fi pé wọ́n ní tẹ̀gbọ́n-tàbúrò. Tẹ̀gbọ́n-tàbúrò wọn jẹ́ bíi bóyá ní ìsinyìí àmọ́ pé Tápà náà ní ìlú ìyá àti Ṣàngó náà. Bí ọmọ ẹ̀gbọ́n sí àbúrò ṣe yẹn jọ wà ní inú ilé bí irú èmi àti Rùkí ṣe jẹ́ ní ìsinyìí sẹ́yìn pé dádì rẹ̀ lẹ́gbọ́n tèmi ní ìsìn ọmọ pé ọmọ tèmi ni mò ń pè bí wọ́n ṣe jẹ́ sí ara wọn. What is he saying? He is saying because these people born to the Ṣàngó Tẹ̀lẹ̀kọ̀ in Tápà. His mother for the family for the mother for the Ṣàngó is Tápà. Family for the mother for him is Tápà. Only thing is junior brother in the family. So Ṣàngó is junior brother from Ọbalúayé, not blood, but because the mothers born in the same town. Pronto, eu perguntei qual era a relação entre Ọbalúayé e Ṣàngó. E ele disse que eles eram irmãos, mas não eram irmãos de sangue. Que Ṣàngó era mais novo que Ọbalúayé, porque a mãe de Ṣàngó nasceu em Tápà e a mãe de Ọbalúayé nasceu também em Tápà. Então são irmãos da mesma cidade, da mesma localidade. So, what is the history with Ọbalúayé and Ṣàngó? Because they have a history together. Ìtàn wo ni ń bẹ láàrin Ọbalúayé àti Ṣàngó torí pé ọmọ ìtàn ti ń so mọ́ àwọn méjèèjì. Ìtàn tí èmi máa ń pa rẹ̀ ni pé nígbà tí Ṣàngó tó fi jẹba ní Ọ̀yọ́, Ṣànpọ̀nná Ọbalúayé òun wà nílẹ̀ Tápà nígbà yẹn lọ́dọ̀ ìyá rẹ̀ ni òun ń gbé. Ìtàn nígbà tí ogun tó fẹ́ dé tó fẹ́ mú Ṣàngó ni ló sígun láti ní Ṣànpọ̀nná wá sígun láti Tápà láti wá gbìjà ọmọ ìyá rẹ̀ ní ìlú Ọ̀yọ́. Ìgbà tí ń bọ̀ Ọ̀fà ni Ṣànpọ̀nná dé títí ilẹ̀ ti ṣú tó sùn àti ìgbà tí èsì ní àárọ̀ ọjọ́ kejì tí èdè sí Kòso. Ṣàngó wò pé bó ni ó sì wá jẹ́ tó pé èèyàn ní ọ̀wà ti ṣe kínní mú òun ni Ṣàngó fi so. Ìgbà tí Ṣànpọ̀nná wá dé tó jagun ṣe gbàṣàwò tó bá ọmọ ìyá rẹ̀ níbi tó so sí inú fi gba oyè ọba padà wọ́n fi ń pè ní ọba Olúayé. He is saying after
he say to the Oyo people need to be fighting for the junior brother For from him, Shango, for Shango, for Tella. for the Tella. So he stood up in Tapa, coming to the fighting for these people Support. to the support to the fighting. So after he lived in a offer, his offer only thing for the something dry. So after dry, another day is coming. He see to the Sango. It's not easy to Sango in the palace. So Sango do to the something for the like he need to the die. So he going to the fight after fighting. So he not say to the any person to the go to the king. He going to the king. The only thing these people call him Oba Oluwaye. Pronto, eu perguntei qual é a relação entre ele e... A relação não, qual é a história que existe entre ele e Xangô, Baluayê. Então ele está a explicar que quando Telauco, Xangô, pronto, foi rei e que as pessoas começaram a brigar com ele, sendo o irmão da mesma cidade da mãe de Telauco de Xangô, ele veio em suporte de Xangô e veio lutar a favor de Xangô e naquela altura, quando Xangô, pronto, desapareceu, não havia ninguém para ir para o trono até ao próximo Alafim, então ele foi para o trono até vir o próximo rei, por isso lhe chamam Oba Lu